Báwo ni night yín níbẹ̀ yẹn ẹ̀yin tèmi? Báwo ni ṣe enjoy ẹ̀ dáadáa? Ó máa dára lórúkọ Jésù Kristi. Ilẹ̀ tún ti mọ́ lọ́dọ̀ tí wà níbí o, àbẹ́yìn ṣe ń sún lọ́hùn ni. Ọ̀sán lẹ́yìn wà, ó yọ Ọlọ́run bó ṣe ṣe gbogbo ẹ̀. Bàbá àrà ti sọ fún wa pé bó ti wo Olúwa ló ń ṣọlá, kò sẹ́ni tó lè bí léèrè bó ṣe wù ló ń ṣògo. Ohun tí mo kàn mọ̀ ni pé àárọ̀ lẹ́wà, àbọ̀sán lẹ́wà, abálẹ́ lẹ́wà, ìrìn àjò tòní máa pé yín o. Ẹ ní sọ nǹkan nù. Èyí tẹ́ ẹ̀ wá yẹn lọ́lọ́run máa ṣe. Ntẹ́ ń fẹ́ lábẹ́ àánú Ọlọ́run á ṣe fún yín. Ẹ fọkàn balẹ̀ ló ṣe kìnní. Àdúrà wa ò gbọdọ̀ lásán lórí yín. Láíláí kò gbọdọ̀ lọ lásán. Ó gbọdọ̀ nítumọ̀. Ẹ̀yin ní kẹ̀kàn jẹ́ kí ìgbàgbọ́ yín kó rọ̀ mọ́. Yálà àtijọ́ ríra rí. Yálà àtijọ́ sọ̀rọ̀ rí tàbí àjọ sọ̀rọ̀ rí. Yálà ẹ mọ bí tí ilé iṣẹ́ ránṣẹ́ wà tàbí ẹ ò mọ̀. Ẹ kàn gbàgbọ́. Ẹ wo èmi a máa sọ fáwọn èèyàn pé ẹni tó pè mí tó rán mi níṣẹ́ ni à ń porúkọ ẹ̀ ní ìyanu. Òun ni oníṣẹ́ ìyanu, òun ni olùgbàlà, òun ni aláàánú, òun ni wo bó o bá tiẹ̀ ti ṣì í tẹ́lẹ̀ ṣáájú òní aláàánú ni ó lè ṣàánú ẹ, ó ti ṣí ẹsẹ̀ gbé, ó ti ṣèrè wo bóyá o ti kàgbákò ní ìrìn àjò ayé ẹ. Mo ní ìròyìn ayọ̀ fún ọ pé ẹni tó pè mí tó rán mi níṣẹ́ òun ni à ń porúkọ ẹ̀ ní bàbá aláàánú. Bàbá aláàánú ni ó ṣe tá àti ṣàánú ẹ, ó ṣe tá àti gbà ẹ́ kúrò lọ́wọ́ ìdájọ́ ènìyàn, ó ṣe tá àti gbà ẹ́ kúrò lọ́wọ́ alágbára ayé, ó ṣe tá àti já ẹgbà lọ́wọ́ ìkòkò. Kí ni tó ń là kọjá? Kí ni tó ń là kọjá? Tó rò pé kò sọ Ọlọ́run mọ́. God day o, God day. Kí ni mo sọ? God day. Ìwọ ni kò múra sí àdúrà sí. Kí ni mo sọ pé kò ṣe? Kò múra sí àdúrà. Jẹ́ kí àdúrà kó dùn lẹ́nu ẹ. Má torí tó ń là kọjá síwọ́ àdúrà gbà. Nítorí pé ẹ̀mí Olúwa sọ pé láìpẹ́ ìwọ náà yóò dé èbúté yíyanjú. Àdúrà ni kò múra sí. Ta la ń pè ní aládùúrà? Who is aládùúrà? Can I define for you? You want me to define the aládùúrà for you? Ṣé o fẹ́ kí n define fún ẹ? Màá sọ fún ẹ. Ó lè má sínú Oxford dictionary o, but from Pastor Praise dictionary, who is aládùúrà? Aládùúrà is a person that àdúrà gbà fún. Until àdúrà gbà fún, you are not an aládùúrà. But immediately your àdúrà started gbà, when you gbas and it gbas, it means you are now become an aladura. So if your adura is yet to gbas and they are calling you aladura, they are deceiving you and you are deceiving yourself. So, but at the actual time that your adura started gbas, when you gbas and it gbas, it means you have become a what? You have become an aladura. Kí ni túmọ̀ ẹ̀? Ẹni tó sọ̀pọ̀ òwe náà ló máa sọ túmọ̀ ẹ̀. Ohun tí mo sọ ni pé nígbà tí o bá ti gbàdúrà tí àdúrà rẹ bá ti gbà, when you buy the aduas and your adua is bas, ó túmọ̀ sí pé ìgbà náà ló ṣe kí ni ló di aládùúrà. Mo mọ̀ pé òun rẹ́rìn níbi tó wà, kò lè ṣe kọ́ ó gbọ́dọ̀ rẹ́rìn ni. Òyìnbó ilé ìjú ti bàbá onílùgbọ̀n onírun funfun yẹn lọ Wọlé Ṣóyínká, àwọn ògbé ìbò táwa ń sọ yìí òyìnbó ẹ̀mí làwa ń sọ, òyìnbó ara làwọn ń sọ, òyìnbó àwa sì máa ṣe dictionary ẹ̀mí láti máa sọ gbọ́. Torí pé wà ń rẹ́rìn láàárọ̀ yìí ò ní sọkún mọ́. Ohun tó ń bà ẹ́ nínú jẹ́ yẹn á padà pa ẹ́ lẹ́rìn lórí wáwọ́. Orí pẹpẹ yìí ni mo dúró dé tí mo ti sọ̀rọ̀ àṣẹ jáde àdàbí tí a kò bá pè mí. Bí a bá pè mí tá a rán mi níṣẹ́, báyìí ni Olúwa wí, báyìí ni ìránṣẹ́ Olúwa sọ. Ìrìn àjò ọ̀sẹ̀ yìí máa pé ẹ, oṣù yìí máa bógòdé, kò ní ṣẹ́gàn, kò ní ṣàṣetì, kò ní ṣàṣedànù nínú àjò ayé ẹ. Ó yá gbá orí ẹ mú kí n máa gbàdúrà sí. Orí yóò ní gbàbọ̀dẹ̀, orí yóò tún sọkún, orí rẹ ò ní máàmù bọ́, ò ní fojú sunkún nǹkan ayọ̀ ẹ, ayé ò ní rí ẹ mú. Ó yá orí rẹ kó lọ pàdé olóore. Gbàmú dáadáa o, orí yìí lọ pàdé olóore, orí yìí lọ pàdé olóore, lọ pàdé aláàánú. Ìlú wo ló wà? Orílẹ̀-èdè ló wà tí o ti ń gbọ́rọ̀ yìí. Mo rán àṣẹ jáde, orí rẹ yóò pàdé olóore. Wàá ró lóore, wàá rá láàánú, wàá ràn lọ́wọ́ gbà. Kò ní rí bí àwọn ọ̀tá ti ń fẹ́ kó rí fún ọ. Ọ̀rọ̀ tí àwọn ọ̀tá ń sọ kò ní ṣẹmẹ́ lára. Wo ọ̀sẹ̀ mi láwa yìí, mo sọ̀rọ̀ bí ọmọ ẹ̀mí sínú ayé ẹ wípé a ó fi ọwọ́ ọ̀tún Ọlọ́run fà ẹ́ lọ sókè. Wàá dẹ̀ mú àlá rere rẹ ṣẹ. Àlá rere rẹ yóò padà ṣẹ. Wàá mú ìránṣẹ́ láyé. Àyànmọ́ rẹ níbi tí ayé tà sí, ọwọ́ Ọlọ́run kó wá jáde. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Wo ọ̀sẹ̀ àjọ̀dún wa láwa ní iṣẹ́ ìrìnàjò chapel of power. Mo fi ọ̀sẹ̀ àjọ̀dún yìí gbàdúrà fún ẹ pé gbogbo ilẹ̀kùn ayérayé lójú ọ̀nà rẹ iná palẹ̀ mọ́. Wàá sì ní ọjọ́ ayẹyẹ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ kó o gbàdúrà kan láàárọ̀ yìí. Mo fẹ́ kó o gbàdúrà kan láàárọ̀ yìí. Bíbélì sọ fún wa ní Psalm 24, ó ní ẹ gbé orí yín sókè ẹ̀yin ilẹ̀kùn,
kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọlé wá. Olùfẹ́, mo fẹ́ ṣàlàyé nǹkan kan fún ẹ níbẹ̀. Kí náà ni pé bí a kò bá gbé ilẹ̀kùn ayérayé sókè ọba ògo ò ní wọlé o. So lórí ọ̀rọ̀ ìtúsílẹ̀, when we are talking about deliverance, you have your own roles to play. O ní ojúṣe tiẹ̀ láti ṣe. Bíbélì sọ pé kó o fẹnu ara rẹ sọ pé ká gbé ilẹ̀kùn sókè kóun ó lè wọlé. Bẹ́ẹ̀ bá jẹ́ bí a ò bá gbé ilẹ̀kùn sókè ọba ògo ò ní wọlé. Tọ́gọ̀ ọba ògo ò bá dẹ̀ wọlé, ògo ẹ̀ náà ò ní ráyè wọlé. Àdúrà tó máa gbà rè wàá pe orúkọ Jésù ní ìgbà méje, wàá wọnú àdúrà lọ. Gbogbo ilẹ̀kùn ayérayé tí mo fi ọwọ́ ara mi nípasẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ àti ìwà òpè, tàbí tí àwọn òbí mi, àwọn tí mo bá lò, àwọn tájọ́ wọlé tájọ́ ń jáde, tí wọ́n gbé kalẹ̀ lójú ọ̀nà mi, tí ayé mi fi wà láì lógo. Ó ní sọ pé ká gbé sókè this time, wà ní iná palẹ̀ mọ́, iná rún dànù, iná wẹ̀sì ẹ̀. Ṣé tí mo sọ yọ bẹ́ẹ̀ ni? Ilẹ̀kùn ayérayé lójú ọ̀nà mi tí mo fi rìn láláì lógo, tí mo ṣiṣẹ́ tí a kò rógo níbẹ̀, tí mo wà lórílẹ̀-èdè ńlá ṣùgbọ́n tí a ò fi ohun rere bá mi lò, tí mo sin Olúwa ṣùgbọ́n táyé mi ò jọ ẹni tó ń sin Ọlọ́run, wà náà sọ pé iná ò palẹ̀ mọ́. Bó sì ti ń gbàdúrà yẹn wà lẹ́yìn lórúkọ Jésù. Mo mọ̀ pé lọ́sẹ̀ yìí lóṣù yìí ó pè láti jẹ́rìí sagbára Ọlọ́run, torí ẹni tí mo fún ẹ ní orúkọ rẹ̀, ẹni tí mo introduce ẹ sí ẹni Jésù, òun ló lè yanjú ṣòro ayé ẹ. Lẹ́ẹ̀kan sí olùfẹ́, gbójú kúrò lára èèyàn, wọn lè ràn ẹ́ lọ́wọ́ àfikún tó pakú ṣòro ayé ẹ. Máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́, yóò sì sìn ọ́ débi ayọ̀ rẹ. Olúwa ní kí n sọ pé láìpẹ́ yìí ìwọ náà yóò dé èbúté ìyànjú, ó lọ́jọ́ ẹ̀yẹ lórúkọ Olúwa. Àmín. Lẹ́ẹ̀kan sí ìpàdé àdúrà àjọ̀dún ń lọ lọ́wọ́. Ìní ní ìsọjí ẹ̀ máa wá sápá kan, tó bá wá di ọ̀la Friday ìṣòro àgbà ìyanu yóò ṣẹlẹ̀. Ní Sunday ìyẹn náà máa ní ìtumọ̀ gan, ìyẹn ní ìdúpẹ́. Inú mi yóò dùn láti rí lẹ́gbẹ̀ẹ́ mi kájọ ṣe kí ni. Gbogbo ẹ̀yin tẹ́ lè rọ̀fẹ́ àti wá, ẹ̀yin tẹ́ lè rán ọmọ wá, ẹ wá yẹ Ọlọ́run sí inú ayé mi. Inú mi náà yóò dùn tí máa wọ̀ tó máa wò sí máa ní pé ìyá alágbájá, bàbá alágbájá, bọ̀dọ̀ alágbájá, sista alágbájá ló wà lẹ́gbẹ̀ẹ́ mi. Inú mi yóò dùn láti rí yín. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn Ọlọ́run gbogbo níbi tí ẹ ti ń gbọ́ mi, tí Ọlọ́run ti lò yín fún ọ̀rọ̀ àjọ̀dún yìí, tí ẹ ti kó ipa ńlá ribiribi. Ẹ wo ọ̀dá èèyàn rẹ ò ní dá yín náà o. Ẹ múnú mi dùn nígbà tí mo rí ọwọ́ yín, lágbára lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá nílò ìrànwọ́ ẹnìkan, ẹgbẹgbẹ̀rún èèyàn yóò dìde láti ràn yín lọ́wọ́. A sì dára fún yín lórúkọ Jésù Kristi. Orúkọ mi ò yí padà, Pastor Praise O Bamisaye. Bó o bá ti fi ó sí, èmi kọ́ ló ń bá wí o, ẹlòmíì ni ìnagijẹ tèmi ni Pastor Praise O Bamisaye. You are now talking. 08055951129. You can grab me on that number. 08055951129. Nígbàkigbà tí o bá ti lórọ̀ fẹ́ sí iṣẹ́ ìránṣẹ́ tó ti ọ̀dọ̀ mi jáde, ìkan lára oore tó lè ṣe fún mi ni pé kó o tún forward ẹ̀ sí gbogbo àwọn tó wà lórí contact wọn náà, kí àwọn náà rè dálábòkò fún. Má jẹ́ alánìkan jẹ́ selfishness. Má jẹ́ o tiẹ̀ kì í ṣe ẹ̀mẹ́ mo dá ẹ̀mọ́ dáadáa. Fi ránṣẹ́ sí ọ̀pọ̀ àwọn ènìyàn mi bẹ́ẹ̀ kí àwọn náà rè dálábòkò. Bí o ti ń ṣe léye, ọ̀run àánú á ṣe fún wọn. Bí a ti ń wọnú ayé lọ lónìí, àní kó sí kòtò ayé o. Agbami ayé òde ní gbé wa lọ. Àwa la máa ń lọ láyọ̀, àwa náà láàdẹ̀ padà bọ̀ láyọ̀. A ò ní gba ìpè ìbànújẹ́, a sì ní rógun àsúrépè ibi, a sì dára fún wa lórúkọ Jésù. I love you and I keep praying for you and keep praying with you. But don't forget,